ọmọ pé mò ń tọ́jú ẹ̀ ṣá ẹ́ tó bá yẹ máa sọ pé alákọ̀wé àwọn olórí burúkú alákọ̀wé òyìnbó lẹ́kọ̀ọ́ máa gbọ́ wọn ń ṣe nọ́mà fún yín. àwọn yẹn náà ń tra ìbábó olówó ẹ pẹ̀lú. ẹ lọ bá wọn gbà yẹn. mo lè lọ bá wọn o fún aláìbá pọ̀ jù mọ́. ex boyfriend ẹ tó sọ pé máa ń fún ẹ 20k per month yẹn ló sọ ọmọ ètè mi ń kó fún ìyá ẹ ọmọ ètè mi ń kó fún ìyá ẹ èmi fún ẹ 200 mo fún ẹ 500 olóṣì ẹ. ẹ pẹ̀lẹ́ bàbá olówó ogbó tó ń ṣílẹ̀kùn sórí. wà á lékún sàlá jàre. inú àwẹ̀. ẹyin ronú ni. èmi. ẹ ṣe ìrònú ni. ṣé mo pè yín wá bíbá yín ni àbẹ̀wò ń wèrè. ta ló pè yé ń bíbá kí ló ṣẹlẹ̀ àfọ Ọlọ́run. mo ń bá kẹ̀sí mi sọ̀rọ̀ ẹ̀ ń bá mi sọ wèrè mi ò láìkẹ́ o. àfa màá láì fi yín o. ọ̀rẹ́ mo bínú mo fà nẹ́bí bẹ̀yìn ẹ̀rọ kan máa bínú tó lọ. ṣé mo fẹ́ ní ó ní nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún yín àbá ni ẹ máa mú kinní ìmọ̀ kò dáa. èmi ò lè stọ́ọ̀pù sìgá èwo ni wèrè gan ẹ̀sán tẹ́fẹ́ sọ. ẹ padà gbalẹ̀. àbúrúbásítì lèmi náà o ọmọ mùsùlùmí ni mí kẹ́ bá bá mi jọ. sáwọn ilé gbàdúrà lẹ. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹni Ọlọ́run pàdé ẹni Ọlọ́run. wàláì ṣé mo pé bọ́lá ń ṣe rẹ́ mi gangan bẹ́ẹ̀ mo ṣe báyìí mo sá wo náà bí mo ṣe ń bọ̀ bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́kà sọ fún mi pé mùsùlùmí ni básítì ló kọ yín. ẹ ti mọ̀ yẹn tẹ́lẹ̀. kódà àwọn mọ̀lẹ́kà jẹ́ kí n mọ̀ pé níyàwó ẹ bímọ àbí bẹ́ẹ̀ kọ́. mi ò tí ì níyàwó mi ò tí ì bímọ girlfriend mi rè. bóyá ọ̀tọ̀ ní básítì tó ń sọ ilẹ̀ bá wa ẹ kò sí ṣéǹjì ńlẹ̀. bébí ó lè jáwọn ilé ìta ti bí sínú tọ́ílẹ̀tì. má wọrí kò sí ṣéǹjì ńlẹ̀. bàbá ẹ máa ń tó ṣẹlẹ̀ mo fẹ́ ṣe àdúrà fún yín ni a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim allahumma salli ala muhammadu wa sallim ẹ ní sórí ibú ẹ sì ní sírìn àdánwò ní báyìí ọlá pé n fi wájú ọlọ́lẹ́gbà kọ̀ọ̀kan ọlá pé kò sí wòlíì kan nínú ayé tó tó mi èmi là kọ́kọ́ wòlíì èmi náà ni mo gbẹ̀yìn bí mo mọ̀ mo ṣe rí bàbá ẹ bá mú àdúrà là ní ogbe fún wa ló wà lóye tukí ní sí wa kó dáa ẹ sì lẹ́fẹ̀ẹ́ wà lìjẹ́ náà sábẹ́ kí n dín lọ́wọ́ àlìjẹ́ náà yín ni. bọ́ọ̀lù ẹ wo bí níbọ̀lẹ̀ gba àwọn bí náà. ilé ẹ̀mọ́ bínú tó ọlọ́ ẹ bá mú àdúrà. èmi ò láìkẹ́ ẹ bá fún mo bọ̀ káàṣì ò sí mo kàn fẹ́ fún yín náà ni o yẹ kẹ́ bá gbé pos rin gan. ẹ má bínú. tó a lè bá bó lówó pọ̀. ẹ lẹ́ ìyá wa. sálámà lè kí dáadáa ni ẹ má bínú kí lẹ́ ń ṣe pẹ̀lú àwọn onígbó báyìí ẹjọ́ ń fẹ́ra yín. ẹ jọ kí n pírọ́blẹ́mù yín. ẹ ń fún nígbó. bàbá. bébí o ò ní lè fún wọn lówó yẹn mọ́. kí náà sọ. bó ṣe máa dìde tó lọ mówó iṣẹ́ náà ni pé onígbó lọkọ mi o onígbáná lọkọ mi ṣókò wà lórí ẹ ó ti forí gbálẹ̀ pé kí ni mo ṣe pẹ̀lú. bàbá lànà tún lẹ́yìn lẹ́yìn káàsì mi náà ibi dandan máa bó ni wa mo ní ẹjọ́ kò sẹ́gbẹ̀ẹ́ gbó. aláwọ̀ akbar bàbá ẹ má mọ owó sínú bẹ́ẹ̀ tó lọ àtàlẹ́bí ẹ fáwọn àbá lówó ẹ ní sí àgbá kan. èmi máa ń tẹ ẹ ní ìdí. bàbá igbó ni ó padà fún mi. irọ́ àwọn nídìí. kí ló fẹ́. bàbá kí lè fẹ́ ṣe. ẹ fẹ́ kàn án fà lọ bẹ. ó bẹ ta. ẹ dẹ́kun tẹ bá kàn án fà tí o bá wà nípa. ìtò yẹ yín gan ni. ayé yín fẹ́ bàjẹ́. àbúrò àwọn àbúrò àwọn ilé olóògùn àgbà wa fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ fi wọ́n bébì fi wọ́n lẹ̀.